ọmọ Nàìjíríà tó rùn tí ìkùn lálẹ́ òní burúkú ń bẹ nílé ayé ìkàlàwà èèyàn ayé tó tó fún ẹni a pé kó lọ sílé ìwé tó kọ̀ tó lóhùn ò ní lọ wọ́n pé ó kọ́ṣẹ́ ọwọ́ ó pé rárá wọ́n pé kó wá nǹkan tó mọ̀ fi ọjọ́ ayé rẹ ṣe kó lè rọ̀ ọ́ lọ́rùn ó pé tí ẹ ò rí bẹ́ẹ̀ àbá àmọ̀ ni ó padà wá kẹ́yìn olú ọ̀rọ̀ ẹni mẹ́ òun ló díá fún alàgbà tá a fẹ́ mú ìṣẹ̀lẹ̀ rẹ̀ wà lálẹ́ òní tó kọ̀lẹ̀ ń jẹ́ Abọ́lájí Azeez Alèṣe ọmọ 42 years alàgbà yìí ọmọ bíbí ìlú Àgọ́ Òwòyẹ ni ṣùgbọ́n tá a bá pé èèyàn ní ọpọlọ kíkú ọpọlọ tó dọ́ta alàgbà yìí la lè pè bẹ́ẹ̀ ìdí tí mo fi pè bẹ́ẹ̀ ni wípé ọ̀rọ̀ rẹ̀ ò fẹ́ jẹ́ tayé kò fẹ́ jẹ́ tọ̀run bí tá bá pè yàn pé èèyàn stark illiterate ẹ̀gbọ́n tó fẹ́ náà rẹ̀ wí àwọn èèbó ibú kan bẹ tẹ́ gbọ́ lẹ́nu èèyàn tẹ́ mọ̀ wípé ṣé ara ayé lílé yàgbára ọ̀run ara nǹkan tí ó kó alàgbà sí wàhálà náà alàgbà yìí bẹ̀rẹ̀ àwọn ìwà pálapàla àwọn ìwà kò tọ́ bí ká fowó ra nǹkan bí ká jalè bí ká lu jìbìtì ká lu ṣe gbogbo rẹ̀ látọ̀dún tó ti pẹ́ ṣùgbọ́n ọlọ́run ọba tí kò ní lé ni kó tó mú ni tó bá ti dé ó ti dénú ǹjẹ́ yẹ́ mọ̀ pé bá ti ń sọ̀rọ̀ tó yìí pé ìwà ìpààyàn ìwà ìjínigbé ìwà kìíní kankankan nípínlẹ̀ Ògùn tá a wà yìí bá a ti ń pariwo tó pé ẹnìkan ò ní ìwà kò tọ́ kó lọ láì jìyà èbú wọ́n pe lọ́ọ̀kan ní wọ́n simple lọ́ọ̀kan ní law of karma what goes round will surely come around kò sẹ́dá tí ó hot yà láyé kó jẹ́ ajínigbé kó jẹ́ ẹgbẹ́ òkùnkùn kó jẹ́ adigunjalè your days are numbered ẹ̀yin lè máma law of karma ni ó yóò dúró di ọ̀nbì kan ẹ̀yin la fi ń pariwo pé ẹ jáwọ́ nínú ìwà kò tọ́ ẹ jáwọ́ nínú iṣẹ́ ibi ẹ jáwọ́ nínú ìwà ìkà gbogbo tẹ́ bá ti mà pé kò bá tọmọ lóò àbẹ̀ mọ́ ẹ jáwọ́ ń bẹ̀ tọ́ Abọ́lájí Azeez Alèṣe ọmọ 42 years ọmọ bíbí ìlú Àgọ́ Òwòyẹ àṣẹ nígbà táwa ń pé àwọn kan kidnappers àwọn kan jínigbé ńlò jẹ gbogbo wọ́n ń pa àwọn èèyàn wọ́n ń ṣe gbá wọ́n ń ṣàwo wọ́n ṣe kinní kan ètò alẹ́ òní ìjọba náà ní iṣẹ́ tó pọ̀ láti ṣe èyí tí ìjọba ní láti ṣe ń bẹ̀ ni wípé àṣé gbogbo àwọn tí wọ́n mú tí ó ń lọ sí ibi tí a pè ní ilé àtúnṣe correctional centers àṣé gbogbo àwọn criminals ibẹ̀ náà ti lọ ń kọ́ ẹ̀kọ́ tó tún ju èyí tí wọ́n gbé lọ́wọ́ tẹ́lẹ̀ bí kéèyàn wà ní class 1 nígbò bá lọ sí ọgbà ẹ̀wọ̀n tó bá padà dé yóò padà dé bọ́ sí class 6 iṣẹ́ pọ̀ gẹ́gẹ́ bí nǹkan tálàgbà yìí náà fúnra rẹ̀ wípé nígbà tí òun kọ́kọ́ bẹ̀rẹ̀ ìwà búkú ìwà kò tọ́ yìí ìjọ tí òun ti dásẹ̀ wọ ọgbà ẹ̀wọ̀n lòun ti graduate wọ́n gbé àwọn èèyàn títí wọ́n gbé ìyàwó ọba ní Ẹ̀pẹ́ bó tẹ̀ jẹ́ pé a ní láǹfààní àti dákọ̀ arábìnrin tí wọ́n gbé ní Ẹ̀pẹ́ jọ ń pé ìyàwó ọba bíi baálẹ̀ bíi kinní kan ọ̀rọ̀ òun sáà lọ́jú pọ̀ ṣùgbọ́n iṣẹ́ ìwádìí wa ó fi hàn wípé ìyàwó olórí ìlú kan nílùú Ẹ̀pẹ́ lẹ́kọ̀ọ́ náà wọ́n sì gba 28 million naira lọ́wọ́ rẹ̀ tọ́ ẹ wá gbọ́ bí ọ̀rọ̀ ti ṣẹlẹ̀ alàgbà Abọ́lájí Azeez Alèṣe tako Àgọ́ Òwòyẹ ọdún 2016 ní alàgbà yìí ló fi Nàìjíríà sílẹ̀ ló bá lọ sí ìlú kan tí wọ́n ń pè ní Mali àti Ghana ó ń káàkiri alàgbà yóò níṣẹ́ kankan tí ń ṣe ju iṣẹ́ àwọn ìwà
ìwà kò tọ́. Criminal is into crime. Ká hùwà, ká lọ ní lọ́gbà ń bí, ká lò gbàgbà ń bí, ká lò gbàgbà ń bí, ká lò gbàgbà ń bí, ní tó ń bá káàkiri nù. Ṣùgbọ́n gbàtà aláǹfà láti bá sọ̀rọ̀, ó jẹ́ oyè wà wípé iṣẹ́ mẹkáníìkì ló ń lọ ṣe ní Mali àti Ghana. Ṣọlọ́run ọba tí ò fẹ́ irọ́, ó padà dé sílùú Nàìjíríà. Nígbà tó padà dé, gbogbo àwọn ẹrù tó kó wá okòó tó pọ̀ dé rẹpẹtẹ. Ọmọ Nàìjíríà, ẹ lọ fọ́lù wa lórí Facebook Olóbùrú of Africa Life. Ṣùgbọ́n bẹ́ẹ̀ bá rí, mo sọ pé Facebook wa a máa ṣe bó ti wù ń gbà mí. Bẹ́ẹ̀ bá rí àwọn ẹ̀kúnrẹ́rẹ́ àwọn ètò wa yìí lórí YouTube ní kẹ́ ẹ lọ. YouTube wa Olóbùrú of Africa TV, ẹ máa rí àwọn bẹ́ẹ̀. Nígbà alàgbà yìí dé padà sí Nàìjíríà, ó gba ìlú Ìbàdàn lọ. Ọdẹ ìlú Ìbàdàn. Arákùnrin kan bẹ tó kọ rẹ̀ ń jẹ́ Olóró nílùú Ìbàdàn. Bí ká pé àwọn ọmọ ọ̀tá tó yẹ pé wọ́n ti gbọ́ sabuké nílùú Ìbàdàn, Olóró. Nígbò pàdé Olóró ń Ìbàdàn, wọ́n ṣàlọ́dí àpòpò pẹ̀lú àwọn kan àtàwọn kan tíyàwó ò ní láǹfààní àti sọ ẹnu ara ẹ̀ ní ó fi mọ̀ wí fún gbẹ̀yàmọ Nàìjíríà. Ǹjẹ́ yẹ́ mọ̀ wípé alàgbà yìí gbogbo àwọn tí wọ́n ń jí gbé ní ìpínlẹ̀ Ògùn, Ṣàgámù ni, Ìjẹ̀bú Òde ni, Rẹ́mọ ni, kìnnìkan kankan, alàgbà yìí pé inú igbó kan ń bẹ ní Ọ̀sọ̀sà ń bẹ ní abákò ní Ṣàgámù, láàrin Ṣàgámù sí Ìjẹ̀bú Òde àbí láàrin Ṣàgámù sí Ìjẹ̀bú Òde, igbó kan ń bẹ ńbẹ̀ tí wọ́n ń pè ní Ọ̀sọ̀sà, ìlú kan ń bẹ ńbẹ̀ tí wọ́n ń pè ní Ọ̀sọ̀sà ìlú ni. Inú oko yìí ni wọ́n ti wá àyè, ibẹ̀ ni wọ́n máa ń kó gbogbo àwọn tí wọ́n bá jí gbé tó jẹ́ victim tí wọ́n bá ti kidnap. Inú Ọ̀sọ̀sà, inú igbó kan ní Ọ̀sọ̀sà ló máa ń kó wọn sí. Ẹni tó lò jù tó kéré jù nínú wọn ni ó lọ́jọ́ 5 nínú igbó kan ní Ọ̀sọ̀sà yìí lọ́nà express. Ẹnu ayà ló fi wí o. Ẹ̀yin tẹ́ mọ́ rìn dé òru, ẹ̀yin tẹ́ mọ́ rìnrìn kò tó káàkiri, ẹ̀yin tẹ́ mọ́ ń ṣe jàǹfùjàǹfù ní patí, ẹ̀yin tẹ́ mọ́ ń ṣe mímú tó báyìí káàkiri, ẹ wá kẹ́kọ̀ọ́, ẹ wá kọ́gbọ́n o, torí pé àwọn tí wọ́n ń ṣọ́ yín wọ́n pọ̀. Lára tí alàgbà yìí wí ni wípé bí àwọn bá ti wo èèyàn, aṣọ tó wọ̀, ọkọ̀ tó ń gùn, àwọn nǹkan báyìí làwọn máa ń wò. Àwọn sì wò pé ṣó ń dá nìkan rin ní àbí kìnìkan, èyí táwọn fi máa ń kì wọ́n mọ́lẹ̀ nù. Ẹni tí wọ́n gbowó tó kéré jù lọ́wọ́ rẹ̀ ni wọ́n gba 7 million. Wọ́n kì arábìnrin kan mọ́lẹ̀ níjẹ̀bú. Arábìnrin yìí, chinchin ni wọ́n pa arábìnrin yìí ta. Wọ́n ń pe ebè kan ní Ìtamọ̀gìrì níjẹ̀bú Ifẹ̀. Ibẹ̀ náà ti gbé arábìnrin tó ń ta chinchin àti donut. Ọ̀sọ́kan òru kan wọ́n kì í mọ́lẹ̀, wọ́n gbé wọnú igbó ní Ọ̀sọ̀sà. Lẹ́yìn ọjọ́ 5, wọ́n gba 12 million naira náà gbà lọ́wọ́ rẹ̀. Kábíyèsí Elédùà. Ìrìnjà àfèrè ń so àwọn ẹlẹ́kẹ̀ ń já tòwútòwú. Wọ́n sọ pé alẹ́ òní ẹ yóò fọ́ àfojú gan lóru máa jẹ. Alàgbà yìí ń gbà tó pàdé Olóró tí gbogbo iṣẹ́ wọnú ara nílùú Ìbàdàn. Tẹ́ bá rí ọ̀gbẹ́ni yìí, ẹ rò pé bíi honorable àbí commissioner kan ni. Tó bá rìn pẹ̀lú convoy ní ọkọ̀ pọ̀ jù gbogbo rẹ̀, a máa náwó yàfùyàfù. Gbogbo tí wọ́n sì rí náà kí ni wọ́n fi ń ṣe. Ká mutí, ká sun hòtẹ́ẹ̀lì, ká ṣe gbá, ká gbé àwọn olóṣó, ká ṣe pé tó fi owó wọn ṣe nù. Nígbò pàdé Olóró, inú ọgbà ẹ̀wọ̀n tí alàgbà yìí wà ló ti pàdé arákùnrin kan tó kọ rẹ̀ ń jẹ́ Ifeanyi tí ó pàdé. Lọ́gbà ẹ̀wọ̀n nígbà tó jí ìyàwó alàgbà kan tó kọ rẹ̀ jẹ́ general nílùú Ìbàdàn. Nígbà ó jí ìyàwó alàgbà yìí gbé, ọ̀rọ̀ dà wọ́n pọ̀ ni o, ọ̀rọ̀ pọ̀ ńbẹ̀ o, mo kàn ń gé díẹ̀ ni. Nígbà ó jí ìyàwó
arákùnrin kan tó kọ rẹ̀ jẹ́ general gbé nílùú Ìbàdàn tí wọ́n gba 5 million naira lọ́wọ́ rẹ̀. Ọwọ́ bà wọ́n, ó dé ìrọ̀ ọgbà ẹ̀wọ̀n. Ọgbà ẹ̀wọ̀n ló ti pàdé Ifeanyi. Ifeanyi tó wà pẹ̀lú àwọn tí a pé wọ́n jí àwọn ẹ̀gbẹ́ níjẹ̀bú gbà wọ́n. Ṣe ló jẹ́ déédé ìgbà tí àwọn Ifeanyi wà ní inú ọgbà ẹ̀wọ̀n. Ọgbà ẹ̀wọ̀n ló ti bẹ̀rẹ̀ sí ní connect pé so ẹ̀yin náà mọ̀ ṣiṣẹ́ ajínigbé àti àwọn tó pọ̀ bẹ́ẹ̀ tó pàdé lọ́gbà ẹ̀wọ̀n. Bálàgbà ẹ ṣe jìngìrì sínú iṣẹ́ ìjínigbé nù. Kábíyèsí Elédùà. Ara àwọn kàyéfì tí ń bẹ́bẹ̀ lálẹ́ òní òun náà ní wípé bàbá tó bí Abíọ́lá Àṣìṣì Alèṣe oníṣègùn ni nílùú Àgọ́ Ìwòye. Bàbá yìí ní kìnní kan oògùn kan tó ń pè ní abèrè. Abèrè yìí àwọn oníṣègùn àwọn babaláwo máa lò, wọ́n fi máa ń dá ifá tí abèrè bá bèrè bí ifá òòjọ́, ifá tí kìí pẹ́ ni. Ifá tí kìí pẹ́ bí ifá òòjọ́, bí ifá ọjọ́ mélòó méjì òòjọ́, ìjọ kan jẹ́ méjì mẹ́ta ni mò ń ròun ló mọ́ rí tiẹ̀. Ṣé ibi tá à ń lọ yìí, ṣé á lọ rẹ ṣé á bọ̀ rẹ yóò rí. Ifá yìí kí ní abèrè tí wọ́n mọ́ ń bèrè nǹkan yìí kò lè rí nǹkan tó jìnnà pọ̀jù wẹ́yìn tọ̀. Iṣẹ́ tẹ́ gbé lọ́wọ́ yìí o, ìgbẹ̀yìn rẹ̀ ò ní dá o, kò ní rí yùn. Ní tí wọ́n kàn fi bèrè ni pé a fẹ́ lọ sí Èkó, a fẹ́ lọ sí Ìbàdàn, ṣé á lọ rẹ á bọ̀ rẹ. Gbọ́nà ò bá dá abèrè ó sọ fún wa. Èyí tí Abọ́lájí Àṣìṣì èyí tó máa ń lò nù. Tọ́ nígbà ó ti ọgbà ẹ̀wọ̀n dé, ó pàdé alàgbà kan tó kọ rẹ̀ jẹ́ Abíọ́lá Odòyẹmí, ọmọ 41 years, ọmọ bíbí ìlú Ìjẹ̀bú Òde ní àdúgbò kan tá ń pè ní Bọ́nàjọ. Bọ́nàjọ ní Ìjẹ̀bú Òde, Emmanuel yóò mọ̀ bẹ̀, Emmanuel gbọ́dọ̀ mọ̀, Emmanuel Adébánjọ yóò mọ̀ bí tó ń pè ní Bọ́nàjọ. Bọ́nàjọ pàápàá ìlú Dọ̀tun Ìdòwú ọlọ́gbọ́sì wa ni gbogbo wọn náà mọ̀ Bọ́nàjọ. Ó yẹ kẹ́ lè mọ̀ ìkan lára àwọn èèyàn yín ní Bọ́nàjọ. Kìnnápà ni o, ẹ bá délé kẹ́ ẹ sọ fún wa. Abíọ́lá Odòyẹmí, ọmọ 41 years, ọmọ Bọ́nàjọ. Arákùnrin kan tí ń bẹ tó kọ rẹ̀ ń jẹ́ Onocracy Jacob, ọmọ 33 years, ìyẹn ọmọ Niger Delta. Ọmọ Delta State ni oyún olóhùn ṣiṣẹ́ ká ṣiṣẹ́ oko ká ṣe kílé kan ní J4 àti kílé kan káàkiri. Ìṣẹ́ tó wù yàn láàyò nù. Ìkan tó ń bẹ nínú wọn tó kọ rẹ̀ ń jẹ́ Gàgà ọmọ 32 years, ọmọ Delta State. Ìkan ń bẹ nínú wọn tó kọ rẹ̀ jẹ́ Joseph Ndoma 42 years, ọmọ Delta State. Joseph Ndoma yìí òun ló mú iṣẹ́ arábìnrin kan tá a pè ní arábìnrin tá à ń dákọ rẹ̀ tá a pè ọmọ Ìjẹ̀bú Ifẹ̀ tí ń ta chinchin àti donuts èyí tí wọ́n jí gbé tí wọ́n gba 12 million naira tí wọ́n gbà lọ́wọ́ rẹ̀. Kábíyèsí Elédùà. Ẹ̀gbọ́n tí wọ́n fẹ́nu ara wọn sọ̀rọ̀, ẹ̀gbọ́n o mo kàn ń gbìyànjú àti ṣàlàyé fún ẹni tónítóní kẹ́ lè mọ̀ wípé ẹ ṣọ́ra fáyé, ẹ ṣọ́ra fáwọn èèyàn. Àwa fúnra wa ẹ jẹ́ ká ṣọ́ ìrìn ẹsẹ̀ wa. Ọdún wà ń ta. Ìkan bẹ́ẹ̀ ni wọ́n tó kọ rẹ̀ ń jẹ́ Eagle number 6. Eagle iṣẹ́ tó ń yàn láàyò ni pé bí wọ́n bá ti jíyàn gbé bọ́ sínú igbó ní Ọ̀sọ̀sà, òun ló máa ń lọ ra oúnjẹ wa. Kódà pé ní wọ́n fẹ́ jẹ iyán yóò lọ rà wá. Kọ́ fẹ́ jẹ kò sí tí àwọn tí wọ́n jí gbé tí wọ́n ní àwọn fẹ́ jẹ tí Eagle ò ní provide. Yóò wà láwàkàn yóò sì àwọn èyí fìyà jẹ tó wá jí gbé. Owó tí wọ́n ń gbà owó ribiribi ni. Kábíyèsí Elédùà. Èyí tó wá ṣẹlẹ̀ ń bẹ̀ tó jẹ́ pé kàyéfì lálẹ́ òní náà ni wípé lẹ́yìn tí wọ́n gbé arábìnrin tí a pé ó ń ta chinchin tí wọ́n gba 12 million naira lọ́wọ́ rẹ̀, wọ́n gbé àwọn obìnrin méjì kan nílùú Ṣàgámù, wọ́n gba 5 million naira lọ́wọ́ wọn. Lẹ́yìn òun ni wọ́n ki ẹnìkan mọ́lẹ̀ tó jẹ́ pé nọ́ọ̀sì ní Bangkok nípínlẹ̀ Ògùn bínà ní express òun náà wọ́n ki òun náà mọ́lẹ̀, wọ́n gba 7 million naira lọ́wọ́ rẹ̀.
lẹ́yìn tí wọ́n gbé ti Babcock un ni wọ́n kí ìyàwó kábíyèsí ọba kan lẹ́pẹ́ tí wọ́n gba 28 million naira lọ́wọ́ rẹ̀. arábìnrin òun ńgbà tí wọ́n gbé láti Ẹ̀pẹ́ wọ́n gbé wá sí Ìgbó kan ní Ọ̀sọ̀sà wọ́n gba 20 million ńbẹ̀ ńgbà tí wọ́n rí pé owó òun tètè dé obìnrin yìí a ò tí ì lè fi obìnrin yìí sílẹ̀ owó tá a béèrè lọ́wọ́ bí 40 million ni wọ́n gbé 20 million wá láti ibẹ̀ ni wọ́n ti gbé obìnrin òun lọ sí ìlú Ìbàdàn tí wọ́n kó ní pàpàmọ́ra. obìnrin yìí kò lò púpọ̀ jù lọ́dọ̀ wọn ó lò 14 days lákàkà àwọn ajínigbé. ọmọ ìpínlẹ̀ Ògùn ọmọ Ìjẹ̀bú Àgọ́ Òwòye òun náà ló kó gbogbo àwọn gáǹgì ìjọ òun tí wọ́n ń hu gbogbo ìwà láabi ìwà kòtọ́ yìí. lẹ́yìn tí wọ́n ṣiṣẹ́ ìyún tán ni wọ́n tún wá bó ṣe gàdà ni wọ́n kìnàpù ọmọ yahoo kan nílùú Ṣàgámù. nígbà àwọn gbé ọmọ yahoo yìí owó ribiribi ni wọ́n gbà lọ́wọ́ rẹ̀. lẹ́yìn tán gbowó lọ́wọ́ rẹ̀ tán wọ́n gba ọkọ̀ tó ń lò. ara ọkọ̀ tí àwọn ọmọ yahoo yìí ń lò tán gbà lọ́wọ́ rẹ̀ òun náà bẹ̀rẹ̀ sí ní fi ṣiṣẹ́ láabi káàkiri kábíyèsí Elédùà. ẹ máa lọ sórí Facebook wa ẹ rí àwọn ojú tá a fi síbẹ̀ ẹ rí gbogbo pictures at 1 2 3 4 at least ẹ rí márùn-ún bẹ̀. ẹ bá rí Abíọ́lá tá a pọ̀ ọmọ bọ́dọ̀ jọ ló wà ń bẹ̀. ọ̀gá yányán tó gba gbogbo rà òun náà wà ń bẹ̀. gbogbo wọn pátápátá lẹ́ẹ̀mọ̀ rí lórí Facebook wa. mo kí gbogbo ẹ̀yin tí ẹ yìí fi òtítọ́ àtòdodo tá ẹ̀ fi ṣeré tá ẹ̀ ń fọ́lò wa tá ẹ̀ fi ètò yìí ń kẹ́kọ̀ọ́ torí pé burúkú ń bẹ nílẹ̀ ayé ìkàlàwà èèyàn. bàmí Aláyìísẹ̀mí Adékúnlé ẹlẹ́mẹ̀rẹ̀ ní sọlẹ̀ ti fún náà bò mo ṣe ń bọ̀ wá kí n wáyé lọ́rọ̀ gẹnu torí pé ṣé mọ̀ pé on the 14th last week Thursday 14th ní ọjọ́ bíi mi bó tẹ̀ jẹ́ pé ẹ rí pé a ò sọ ń pa rẹ̀ a ò sọ èmi gan fúnra mi ò celebrate ara mi torí pé mo mọ̀ wípé bí nǹkan ti rí àgbọ̀dọ̀ tó máa pariwo ọjọ́ ìbí lásìkò yìí. èmi jẹ́ èèyàn kan tó wà considerate lọ́pọ̀lọpọ̀ mo sì ń dààmú èèyàn. mo kàn mọ̀ọ́mọ̀ má polongo pé ọjọ́ ìbí mi ní kinní kankan on the 14th of November Thursday tó kọjá ṣùgbọ́n àwọn kan tó yẹ pé tá àti ẹ̀ pariwo àṣọ àwọn kan sì wọ́n sì dì my faith wọ́n wíṣọ àwọn kíwa wọ́n sì ṣe dáadáa fún wa. àwọn mẹ́ta kan ń bẹ tó yẹ pé ńgbà àwọn kíwa tán wọ́n tún fi nǹkan tó dára ránṣẹ́ sí wa. ẹ mọ̀ kéèyàn send owó séèyàn ká tún máa pè ọ́ padà pé ṣé kìí ṣe pé ẹ ra ilẹ̀ ń bì kan tẹ́ fẹ́ san owó ilẹ̀ yìí tí ẹ wá rò pé àwọn tẹ́ ra ilẹ̀ lọ́wọ́ rẹ̀ lẹ́fẹ́ fún lówó tẹ́ ṣe mistake wọ́n pé irọ́ o mistake kọ́ àwọn mọ̀ fún wa pé ká fi ṣọjọ́ ìbílẹ̀. àwọn Aláyìísẹ̀mí Adékúnlé ẹlẹ́mẹ̀rẹ̀ Jimlat Aláàjì Jimoh Lateef Jimlat ní Odò Ẹran K-Money nílùú Ìjẹ̀bú Ògbó wọ́n dùn wá nínú pọ̀ Ọlọ́run ó dùn yín nú ẹ̀ ní dààmú. ẹ jẹ́ ń dá fámì díẹ̀ ẹ jẹ́ ń lọ kí n bọ̀. ẹ gbọ́ ohun tí àwọn ará bí ẹ gbọ́ ohun tí wọ́n bá wa sọ torí pé mo sọ lẹ́ka pé àwọn fúnra wọn ni wọ́n ó sọ púpọ̀ nínú ọ̀rọ̀ kí wọ́n rí lọ́bẹ̀ táyà ìwà ru ọwọ́ ẹ gbọ́ lẹ́nu wọn pàápàá alàgbà tó jẹ́ pé òun gangan ni ring leader Abíọ́lá Abọ́lájí Àṣìṣì Adéṣe ọmọ bíbí olú Àgọ́ Òwòye. ẹ gbọ́ tí wọ́n rí lọ́bẹ̀ tí wọ́n ìwà ru ọwọ́ ẹ̀nà oníkan àti ń gbọ́ pọ̀n ẹ̀nà ọlọ́fà àti ń gbọ́ mọ̀ọ́ta. ẹ máa lọ sórí Facebook wa Olóbùrú of African Life ẹ máa rí gbogbo rẹ̀ ń bẹ̀. Kárọ̀ǹwé Adéyẹmí ọmọọba ó ní well done my lovely brother. Kárọ̀ǹwé gbogbo ìgbà ni máa ń rọwọ́ yín ẹ ò ní dààmú ẹ ò ní kàbùkù ẹ ò ní rohun gbé sọ̀nbó ìṣòro ọmọ ẹ ò ní kó sọ́wọ́ o láṣọba mi Èdùmàrè. Ademat Ajibade tí àmì ìmúrànà lórí Facebook Fẹ́mi Olújọba pacemaker níjàyè mo rí wọn Agboola Olújìmí mo rí àwọn Akérèmí Oyèdọ̀tun Dotman ní Aṣero Estate Dotman ní
Ọbántòkù tó rẹ̀ṣíwọ̀ níbàjẹ́ Honorable Olúṣẹ́gun Yínká Oyènẹ́yẹ mo rà náà lórí Facebook wa gbogbo àwọn tó kù Òjó Táíwò mo rí wa lórí Facebook ẹ bá share ètò yìí ẹ jẹ́ kọ́gbọ́n kákẹ́kọ̀ọ́ lẹ́yìn mọ̀ pé nílùú Abẹ́òkúta tá a wà yìí obìnrin kan sì pè wá ní àná àbíjọ́ o nílùú Abẹ́òkúta tá a wà yìí ìlú Abẹ́òkúta tá a wà yìí pé ní aago 7:30 ó wọ tẹ́gí láti Jàyè ó ń lọ sí Ọlọ́run ṣògo ni wọ́n ti dá tẹ́gí tó wọ̀ obìnrin méjì ń bẹ nínú tẹ́gí dráìvà àtẹnìkan ọkùnrin tó ń bẹ wájú wọ́n sì dìgún já obìnrin yìí lólè wọ́n lù ú lùkulù wọ́n fi aṣọ wọ́n fi fún un lọ́rùn gbogbo fóònù gbogbo báàgì rẹ̀ ní Ọlọ́run ṣògo lábẹ́òkúta Ọlọ́run ṣògo ń bí gbogbo property bó ti ń bẹ lára rẹ̀ nígbà ọmọ kékeré sì ń bẹ lọ́wọ́ rẹ̀ ọmọ bíi ọdún 5 sí 6 orí ìrìn ni wọ́n ti tì wọ́n bọ́ sílẹ̀ láàárín ìlú Abẹ́òkúta ẹ̀yin agbófinró ẹ̀yin ọlọ́pàá wa ẹ̀yin òfin ẹ̀yin ìjọba ẹ̀yin kódà ilé ẹjọ́ ẹni tí a ṣe o ẹni tó bá ti bà lásìkò yìí pé ó wùwà kò tọ́ ẹ̀wọ̀n tí yóò èyí tó fojú winá torí pé ó dàbí pé soft landing àti gbogbo àwọn ẹni tó ń ṣẹlẹ̀ nílé ẹjọ́ ó jẹ́ kí ó máa fún àwọn criminals ó ń fún wọn ní agbára tó pọ̀ pé akúnlọ́àdé náà ni criteria ojú wo lẹ fi ń wò criteria wo lẹ kí ni nǹkan tẹ òṣùwọ̀n wo lẹ ń gbé àwọn ọ̀daràn yìí sí tí ọlọ́pàá ń fi iṣẹ́ takuntakun tí wọ́n ń gbé wọn tí wọ́n ń délé ẹjọ́ tẹ̀ tó ń jù wọ́n lẹ̀ bó náà ṣe ń bọ́ lọ́wọ́ òfin ẹni tó àkọsíyàn ẹni tó dá nínú tẹ́gì ní aago 7:30 kí wọ́n tó máa rọ́ọ̀bù kọ́ máa tìyàn bọ́ sílẹ̀ lórí ìrìn ní Abíọ́lá way lọ́lọ́ṣogbo ń bí orí ìlú wo lágbára wa ẹ jẹ́ kí gbogbo wa ká ṣe tó yẹ ká ṣe ẹ̀gbọ́n tí alàgbà ẹ̀gbọ́n tó bá sọ. ọkùnrin alágbé ẹni ẹ wà ní. ọkùnrin alágbé wà ní. apábọ̀ ni wọ́n ń gbé lókun state. mi ò gbógun state Èkó lè mí gbé. Èkó ló ń gbé ṣùgbọ́n ọmọdé tà ní. ok àwọn nọkàn gbà ẹ ṣiṣẹ́ àbí inú oko ni wọ́n máa ń wà. ẹ̀yin lè máa ń jẹ wọ́n yà kan tó bá ti gbé wọn náà. àwọn kì í jẹ wọ́n yà. àwọn kì í jẹ wọ́n yà tó bá ti gbé wọn dénú oko yẹn kí ni iṣẹ́ tiwọ. àkọ́ máa dúró ti ẹni yẹn. ẹ máa so ẹni ẹ mọ́lẹ̀ àbí. àwọn ń so. àkì ń so wọn. àgàgà ẹ lè fi ọ sínú gbókè má so. àkì ń so wọn. yóò wọn àwọn máa rìn káàkiri. irú ọkọ̀ máa jókòó sójú kan. ẹ wá máa ṣọ́ wọn. gbọ́dọ̀ máa ń sùn nínú kòyà náà máa ń sùn. ṣé ẹni bẹ́ẹ̀ tẹ́ ń fún wọn ni. a máa tẹ́ nǹkan sílẹ̀ fún wọn. ẹ dẹ̀ ní so wọn fúnjọ́ 5. ní so wọn bẹ́ẹ̀. now nínú iṣẹ́ àjínigbé tí wọ́n ń gbé àwọn ẹ̀wà sínú oko yẹn tí wọ́n ń gba owó tí ẹ̀ pínwó owó tí wọ́n pín tí ó pọ̀ jù fún ẹ tó tèlò pé the highest money tó ti gbà pé wọ́n ṣe ẹ̀ lówó pé wọ́n jí 1.4 ló ti gbà tó pọ̀ jù tí ó jẹ́ pé commission tiẹ̀ kí ló fowó yẹn ṣe. máa fi mọtí mi dẹ̀ gba ilé. mo gba ilé. gbọ́dọ̀ gbálé sí. mo gba ilé sí Àjà. so tíṣẹ́ bá ti wà náà kò máa pè ẹ́ tó máa fi wá. ok oníyàwó. bẹ́ẹ̀ oníyàwó ẹ̀ wà. Ẹ̀pẹ́. ìwọ ńkọ́. Jacob lórúkọ mi. Jacob Oníkwèsè. Jacob Oníkwèsè. Olókwèsè. ọmọ ìlú wo ni ẹ. ọmọ Delta ni. Delta State. ọmọ Gágà. ṣé ọmọ àdúgbò kan náà ni. àjọ mọ́ra náà ní Ìjẹ̀bú nígbà náà láti jọ mọ́ra. lẹ́jẹ̀bú de àbí. bẹ́ẹ̀ni. iṣẹ́ wo ni wọ́n ṣe. iṣẹ́ oko ni máa ń ṣe sà. iṣẹ́ oko. mo ń dáko ní bẹ́ẹ̀ ni sà. o ti ń dáko. ní Ọ̀sà àti J4. Ọ̀sà àti J4. bẹ́ẹ̀ni. o ti máa ń dáṣẹ́ oko. ọmọ ìlú nǹkan ní dẹ́ta ní apábò ní ẹni dẹ́ta. Òzọ́rọ̀. Òzọ́rọ̀ local government. o tó bọ ọdún mélòó báyìí. ní 33 ni. 33 years. oníyàwó. bẹ́ẹ̀ni. mo ní ìyàwó ẹ wà. ìyàwó mi wà ń Jẹ̀bú. ó wà ń Jẹ̀bú. ó wà ń Jẹ̀bú Ìjẹ̀bú Òde àbí.
apá abo ni gbogbo Ìjẹ̀bú Òde. ní láìsí dánwà Ìdọ́wá bẹ́ẹ̀. níjẹ̀bú Òde ní ìwà àtìyàwó ẹ̀ ń gbé. tọ́ ẹlẹ́jà òun àfẹnusọ ìlẹ̀kẹ̀já tòwútòwú ọwọ́ àwọn agbófinró ọlọ́pàá àwọn anti-kidnapping squad ní ìpínlẹ̀ Ògùn ọwọ́ àwọn tí wọ́n tó bà náà ní àwọn eléyìí jẹ́ pé èyí tí wọ́n yọ̀ láàyò ní iṣẹ́ ìjínigbé gbowó owó ńláńlá. Wọ́n kó àwọn èèyàn pápámọ́ra wọ inú oko oní ọ̀sọ̀sà bí ẹ máa ń kó wọn lọ. Wọ́n nínú igbó kan ní ọ̀sọ̀sà ni wọ́n máa ń gbé àwọn tí ọwọ́ bá tẹ̀ lọ tí wọ́n gba owó ribiribi ní ọwọ́ wọn. Alàgbàyé Abíọ́lá Òdúyẹmí òun náà ni igbákejì àwọn igun yìí tó yẹ pé iṣẹ́ tí wọ́n yàn láàyò òun náà sì ni ẹ ti gbọ́ sí wọ́n sọ yìí. tọ́ Alàgbàyé ẹni tó jẹ́ ọ̀gá yányán ọ̀gá tó gba gbogbo okùn tó gba gbogbo ìràwọ̀ nínú ká jínigbé gbowó ká kóyàn ní papámọ́ra ká gbowó ńláńlá lọ́wọ́ wọn. òun náà ni ẹ láǹfààní àti máa wòye èèyàn gbogbo ọmọ Nàìjíríà àti ẹ láǹfààní àti máa wà káàkiri àgbáńlá ayé. Kí lorúkọ tiẹ̀? Orúkọ mi ni Abọ́lájí Alèṣe. Abọ́lájí Alèṣe. Abọ́lájí Alèṣe. Ọmọ ìlú wo ni ẹ? Ọmọ Àgọ́-Òwòye. Àgọ́-Òwòye. Apá àbò l'Àgọ́-Òwòye. Mi ì mọlé púpọ̀. Mi ì mọlé púpọ̀. Ó dàgbà sí Àgọ́-Òwòye ni. Outside the most place now. Outside ìdìbò. Mali, Ghana. Mali, Ghana Yeah. ló gbé. Ìgbà ló bẹ̀sẹ̀ rìnrìn àjò lọ sí Mali, Ghana. 16. Láti 2016. Láti 2016 ló kàn ti máa ń travel káàkiri. Mo ti ń ṣiṣẹ́ bẹ̀ fún Iṣẹ́ wo ló ń ṣe? mẹkáníìkì ni. Mẹkáníìkì mọ́tò Bẹ́ẹ̀ ní Mali àti ní Ghana. bẹ́ẹ̀. Tó ìwọ tó mọ ọdún báyìí? I'm 42 years. 42 years. 42 years. Eléjì ẹ̀ wá kí ọ̀rọ̀ balẹ̀ ya Abíọ́lá àbí? Abọ́lájí. Báwo ló ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ ìjínigbé gbowó? Báwo ló ṣe kó àwọn ẹgbẹ́? Báwo ló ṣe kó wọn jọ? Tó ti pé ẹ bẹ̀rẹ̀ sí ní jí àwọn èèyàn gbé tí ẹ̀ ń gba owó ńláńlá owó ribiribi lọ́wọ́ wọn. Báwo ló ṣe bẹ̀rẹ̀? Ẹni tó jẹ́ ọ̀rẹ́ mi nìyẹn. Ẹni tó jẹ́ ọ̀rẹ́ mi nìyẹn. Òun ni Abíọ́lá. Ọ̀rẹ́ tímọ́tímọ́ ni. Àjọ tẹ́tẹ̀lẹ̀ ládùúgbò mi. Yí padà sí ìgbà tí ó gbà sílẹ̀ tí wọ́n yìí bẹ̀. Àjọ ládùúgbò mi. Ẹjọ́ wà ládùúgbò ni. Ó ní ipasẹ̀ èèyàn kan ló ń gbà mọ̀ ẹ́. Ẹni tó pàṣẹ mọ ẹgbẹ́ àtẹjọ́ kọ́lé sàdúgbò ni. Ẹni tí ó pàṣẹ mọ bí ẹ̀gbọ́n nìyẹn jẹ́ sí wa. Kẹ́hìndé àbí? Bẹ́ẹ̀. Òtún rẹ̀ ni mo fi mọ òun àbí? Ẹbí tí ẹ náà máa fi mọ̀. Ok. Now, báwo ló ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ yìí? Mo bẹ̀rẹ̀ iṣẹ́ yìí ní May ọdún yìí náà mo ṣe bẹ̀rẹ̀. Ọdún táwa yìí náà yìí? Ok. Akọlọ gbé woman kan ní Ṣàgámù. Tí mi ti bèrè ẹ̀ńdẹ́kọ̀ lọ gbé ọ̀ gbígbé. Kí ló fún ẹ dé iṣẹ́ ajínigbé gbowó? Báwo ló ṣe bẹ̀rẹ̀? Torí Abíọ́lá kí lórúkọ ẹ̀ yìí? Ó ṣàlàyé kan wípé nígbà tí alàgbà Kẹ́hìndé tó ń ta bàtà ní Ìjẹ̀bú Òde ńlọ́wọ́ àbí? Ní bọ́nà jọ pé tó ń ta bàtà wípé túrú wọn Kẹ́hìndé ẹ̀ ló introduce ó wá ní nígbà tí wọ́n ní kò ń wá bá ẹ nígbà yẹn tó ń wá bá ẹ pé òun ṣiṣẹ́ ajínigbé gbowó kò máa ń kidnap kò máa ń gba ransom ńláńlá. Ó ní ó sọ pé ó ṣe ń gbáradì pé ó fẹ́ kó àwọn ìbọn kan wọlé pé tí àwọn ìbọn yẹn bá wọlé ní iṣẹ́ máa bẹ̀rẹ̀ ní pẹrẹwu. Ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ báwo ló ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ ajínigbé gbowó? Ẹ ọmọ Nàìjíríà ẹ ò tí ì gbọ́ o.
ọ̀rọ̀ ń bẹ nínú ìwé ìkọ́bọ̀ alàgbà yìí nǹkan kì í ẹsẹ̀ ràgó mo fẹ́ kó ṣàlàyé ibi ó bá ṣàlàyé ọ̀rọ̀ ìdè kódà bá àbá rí ọ̀rọ̀ ẹyọjú lálẹ́ òní adé bẹ̀rẹ̀ sí ní tẹ̀síwájú lọ́jọ́ mẹ́jọ ṣùgbọ́n mo fẹ́ kí ẹ fèyí kọ́gbọ́n ká mọ̀ wípé ilé ayé tá a wà yìí bẹ́ẹ̀ náà bákan wọ́n bá wà tó bá gbéṣẹ́ ibi iṣẹ́ ìkà tó bá gbé lọ́wọ́ fúngbà díẹ̀ ni ẹni ń jalè ẹni ń jínigbé ẹni ń pààyàn ẹni ń ṣe gbogbo ìwà kò tọ́ ohun tá a bá pè ní ìwà kò tọ́ tá a bá pè ní ìwà ìtẹ́jú ẹ̀dá ẹgbẹ́ ẹni mọ́lẹ̀ ìwà ìṣeniníṣekúṣe fúngbà díẹ̀ ni o alàgbà yìí tí mo fi sọ pé èmi Tracy ó ń dá láàmú kò mọ tí ń ṣe torí pé nígbà tí bàbá pé èèyàn kú lórí ọpọlọ rẹ̀ ò jí ẹ gbọ́ àwọn ìbò tí ó mọ̀ sọ lẹ́nu fúnra rẹ̀ ẹ̀já tẹ̀síwájú ẹ̀gbọ́n tó bá wa sọ ẹ̀ka alẹ́ ẹ̀kú kàlẹ́ wọ̀nyẹn ọmọ Nàìjíríà. Ká tó ṣẹlẹ̀, some years outside ni mò ń gbé. Mo ṣe padà wá sí Nàìjíríà ni. Ìgbà tí mo wá padà wá sí Nàìjíríà, ó wá ní friend mi kan tó ń pè ní Olóró. OPC ni. Òun ló wá rí chase mi sí politics. A jọ wà nínú election. Ó wá ní election kan tí tó fẹ́ ṣe ní Ọ̀yọ́ State nígbà yẹn. President àti governor election ní 2003. 2002-2003 òun ni nǹkan tá a fẹ́ ṣe nígbà yẹn. 2023 sorry, thank you. 2023 ní election tó fẹ́ ṣe nígbà yẹn. Ó ṣàṣewá bá mi nìyẹn pé ọ̀gá àwọn sọ pé òun nídìí AK. Mo ní AK. Ìbọn AK-47. Pé Auslari ìyẹn lọ̀gá ẹ̀ because the guy is being union. Báwọn fẹ́ lò fún election. Mo wá sọ fún pé èmi ò mọ̀ tí mo ṣe lè gẹ̀tẹ̀ òpó ìbọn kó jẹ́ kí n bá pa àwọn ọmọ Delta State tó ń ṣiṣẹ́ epo yẹn náà tó bá ní. Ó dẹ̀ ní bọ̀bọ́ kan tó ń pè ní General. I know them. Mo ṣáà ṣe wá pè kan nínú wọn nìyẹn. Ìgbà tí mo wá pè ìyẹn wá sọ fún mi pé òun ò ní bọ̀ kí jẹ́ kí òun pe Delta ọ̀dọ̀ àwọn tòun. Ìgbà tó wá pè wọ́n, àwọn yẹn sọ pé ó wà pé 1.2 million àwọn máa tà. Wọ́n wá ní okay, kì í ṣe nǹkan kan ló ń fẹ́ rà. Pé kì í ṣe nǹkan kan ló ń fẹ́ rà. Ọ̀gá òun gangan ni ó fẹ́ ra nǹkan yẹn. Ọ̀gá òun gangan ló fẹ́ ra nǹkan yẹn. Wọ́n wá sọ fún Auslari pé 1.2 million ni wọ́n fẹ́ tà. Auslari wá ní okay, tó bá jẹ́ nígbà yẹn kò sí wàhálà, ṣó wà pa ọ̀nà wà pa. Wọ́n á ṣe mo lè ráyè tẹ̀lé wọn lọ. Mo ní mi lè ráyè tẹ̀lé wọn lọ because alákọ̀ọ́kọ́ for long distance place mi ìnágbára àti jókòó sí. Beat màmá mú mi ni. Ó máa di kí màmá fọ́ beat. Mi ìnágbára long distance pé kí n wà ní mọ́tò kípẹ́ mi ìnágbára ẹ̀. Wọ́n á sọ fún pé mi lè ṣe. Mo bá kí n fa mo gbé mọ́tò ló bá pé mo wá mọ́tò láti máa sinmi lójú ọ̀nà kí mi lè ṣe pé mo busy. Ó wá ran ọmọọṣẹ́ kan tó ń pè ní Olóró. Òun ló wá lọ sí Delta State. Nígbà tó dé Delta State, wọ́n dé síbẹ̀. Àwọn boys yẹn náà, wọ́n gbé ìbọn yẹn jáde fún wọn pé ìbọn yẹn lélẹ̀. Wọ́n jẹ́ rí. Wọ́n dẹ̀ ní ó yẹ kó pe Auslari. Ìgbà tó máa pe Auslari, wọn náà gà ti tẹ̀lé Ṣèyí jáde fún campaign. Àwọn àpò kí ló ṣẹlẹ̀? Ìgbà tó máa tún di the second day, wọ́n tún máa pe ọ̀gá tó jẹ́ Auslari. Wọ́n sùn síbẹ̀ ni. Wọ́n tún máa tún pe wọn pé Alpha pé ọ̀gá ò tí sẹ́ndì owó yìí náà. Wọ́n ní ọ̀gá lógun ó ti sùn. Ibẹ̀ náà boys ti change kíní yẹn sí wọn ní ọwọ́. Wọ́n ti change matter yẹn. Nígbà tó ń change matter yẹn, which kind of business be this? Tàbí na be set up?
lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n pè mí pé wetin dey happen now, which kind business be this? Máa pe àwọn boys yẹn báyìí lásán, ó bá mi sọ pé ọ̀gá ni kò tí send owó yẹn. Mo wò pé kí ló ṣẹlẹ̀, ká tó lajú ká tó dijú àwọn boys yẹn matrix tán gbé wá, matrix tó kún bọ̀tọ̀ gbé lọ síbẹ̀, wọ́n sun mọ́tò yẹn lẹ́sẹ̀kẹsẹ̀ ni. Látọjọ́ sun matrix normal thing tó ṣe sun matrix yẹn, after 3 days Ọ̀sìlárí bá send owó yẹn. Pàtó Ọ̀sìlárí máa send owó, wọ́n gba owó yẹn, wọ́n lé àwọn boys yẹn, wọ́n lé wọn dànù. Èmi pàrọ̀ wà ní ọ́fíìsì mi, wọ́n kàn pè mí lórí fóònù nìyẹn. Wọ́n kàn pè mí lórí fóònù ni pé ibi tí mo rán wọn lọ ṣé mo set àwọn bẹ́ẹ̀, mo ní set báwo, kí ló ṣẹlẹ̀? Tájọ́ ń gbé ní ìlú kan náà, ẹ̀yin lẹ́ni ìlú mo wá gbé bẹ́ẹ̀ ni, báwo mo fẹ́ set yín, kí ló ṣẹlẹ̀? Wọ́n bá ká láàyè bí bàbá ìran ṣe fáwọn àbádé. Nígbà tó máa dé mo wá gbé lára àwọn mọ́tò mi kan element under element, mo jẹ́ lọ fi bá junction Diamond níbi before ká tó dá Lákíá, òun ni street Ọ̀sìlárí. Mo ṣáà dúró sí junction yẹn, mo ṣáà gbé element mi yẹn, mo ṣáà gbé lọ. Mo jẹ́ gbé àwọn boys, mo jẹ́ gbé bọ̀bọ́ yẹn olówó yẹn àti ìkejì ẹ̀ tọ́jọ́ lọ àti olímatrix tó ní mọ́tò yẹn. Àdẹ̀dẹ̀ yọ̀dọ̀ Ọ̀sìlárí àkọ́bá létà jókòó létà ó dé. Ẹrù púpọ̀ bí aṣọ rọ̀kì níbẹ̀ rí. Olúkálùkù normally I'm a big man. Wọ́n expect pé mi ló lè wà nínú something stop like that. Àti look mi, wọ́n mọ̀ pé ẹni yóò tó bá sọ fún yàn pé èmi ni mo sọ pé wọ́n gẹ̀tẹ̀, wọn ò lè ro sí mi. Mọ ibẹ̀ náà Ọ̀sìlárí ti yarí pàǹgbọ̀, Ọ̀sìlárí mọ̀ pé èmi ni. Ibẹ̀ ló ti fún pọ̀ gbẹ́ni ìwọ kò sí kan tó kàn wọ́n. Owó òun àti mọ́tò dé mọ́tò tí wọ́n ní wọ́n sun, kán dá mọ́tò dé mọ́tò padà 1.2 òun. I just manage myself. Kì í ṣe kébì náà ní owó kan náà púpọ̀. Nǹkan tí mo ní lọ́wọ́ náà mo fi ń manage ara mi. Káṣírí èèyàn má tú. Ọ̀sìlárí bínú lọ. Ó ní gbà, mo fẹ́ gbé mọ́tò, wọn ní kán má gbé mọ́, wọn ní kán ti ní kí n má gbé mọ́tò mọ́. Láti ibẹ̀ lọ ní àwọn èèyàn tí ń sọ pé ẹni tó mú yín lọ bẹ̀ yẹn, tó introduce wọn sí business yẹn, ó máa mọ̀ nípa nǹkan yẹn. Everybody ń sọ tiẹ̀, gbogbo àwọn boys ń sọ, because tó bá pé wọ́n mọ̀ pé mi ni mo introduce wọn lọ ń bẹ̀rẹ̀ gan, wọ́n máa nà mí gan jọ yẹn. Wọ́n lá pé wọ́n mọ̀ pé èmi mo introduce wọn. Nǹkan tí wọ́n fi nà mí nìyẹn. Láti ibẹ̀ olúkàkùn sọ tiẹ̀. Eléyìí ń sọ tiẹ̀. Ibẹ̀ lolówó yẹn ti má bàa wá pé kí ló ń ṣẹlẹ̀? Èèyàn kan wá sọ pé ṣèbí ẹni tó mú wọn wá yẹn ṣèbó mọ ẹni tí ẹni introduce sí, tó introduce wọn sí àwọn Delta State yẹn. Ibẹ̀ lolówó ti ń bá tó ti ń camp kan lókàn nípa ọmọ ìyá. Ṣèbí ọmọlé general mi ìmọ̀lé ṣọ́ọ̀bù ìyàwó ẹ̀ kan ni mo mọ̀. Láṣẹ ní òkè kò síwà tó bá jẹ́ bẹ́ẹ̀ ń gbà yẹn. Bẹ́ẹ̀ ni, mo dẹ̀ mọ ọ̀dọ̀ ìyàwó òun. Láṣẹ ṣátara wa lọ, àìṣá tí olówó ṣe pọ̀ ọmọ ẹ̀ kan nìyẹn. Wọ́n pọ̀ ọmọ ẹ̀ ní olówó la máa ń pè, ó wà ní Ìbàdàn. Ó dẹ̀ náà ọmọ kan náà, ó kàn pọ̀ ọmọ ẹ̀ yẹn ni. OPC ni, coordinator ni. Wọ́n kàn kó bọ́n jáde ní bóyá ká lọ wá bọ̀bọ̀ gọ́sùbù. Tá a ṣe ń bọ̀ báyìí lásán, a kò pàdé ìyàwó ọ̀gbọ́n ẹ̀ lójú ọ̀nà ni. Táì kidnap ìyàwó ọ̀gbọ́n ẹ̀ nìyẹn. Okay, yeah. Láti bẹ̀ ṣá, tí kò ń ṣe fún wa náà ni pé the kidnapping thing. Láti bẹ̀ lọ ṣá, nípa arresting. Àwọn tó wọ̀n gbọ́. Ìgbà tó lóore nìkan ni wọ́n lórí pèsè nǹkan mẹ́ta. Àwọn àtòlówó nìkan ni wọ́n ti pèsè. Ọ̀tún jẹ́ mú wa. Wọ́n mú wa lọ sí ìgbésẹ̀. Àtàlé gbèsè olówó ṣáájú mi jáde. Ó ṣáájú mi jáde because gbogbo àti ó yẹ kó ṣe béèlì mi. Àwọn family ti tẹ̀lé mo sick gan láti police station mo ti ń sick bọ̀. Mo ní polí ọlọ́pàá yẹn fẹ́ sọ lẹ́ẹ̀kan pé mo dààmú àwọn ọmọ olójúmọ́ hospital. Ìjọ kí n dédé jáde lẹ́nu èèyàn téèyàn bá sick lára. It's heart problem. Kì í ṣe pé
èèyàn rẹ̀ kàn dédé jáde lẹ́nu olóńgbò ìnáwó fatman nǹkan tó jẹ́ kí n máa nínú mi láti ibẹ̀ ṣàn fámìlì tèmi kọ́ má jẹun kú síbẹ̀ ni wọ́n bá lọ wọn àti ráyè lọ́jà olówó ṣáájú mi jáde lágbà tó lówó jẹ́ ti ṣáájú mi jáde sickness yẹn náà wọ́ọ̀sì gan ní prison because olójú òfin gan ò lè kó má mọ̀ pé mo sick mo ti kú tán láti ibẹ̀ ṣàn tó ń kọ̀wé fún wọn tó tó di pé táwọn náà sọ fún wọn pé contract mi pé nígbà tí ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ àwọn ọlọ́pàá gbogbo kan mi náà kò sí kankan mọ́ gbogbo ohun tí lọ́ọ̀yà mẹ́ta ni mo gbà lọ́ọ̀yà méjì ti kọ́ gbá mi tó ti kọ́ gba owó tí mo ṣiṣẹ́ tó lè fi mo báyọ̀ kí tó di pé mo rà àánú gbà ìgbà mo mọ̀ pé kì í ṣe lọ́ọ̀yà kan ló ṣiṣẹ́ àánú ni mo rí gbà nígbà tí màá dé padà wọ́n ti kọ̀kan sára lé mi gbogbo mọ́tò sí àti mọ́tò tí mo lọ fátìrì mi gbogbo ẹ̀ ló wà lọ́wọ́ bíi sìmẹ́ǹtì mọ́ débi ṣọ́ọ̀bù ọ̀dọ̀ ìṣọ́ọ̀bù ìyàwó mi gan gbogbo ẹ̀ náà gbogbo kan iná ti kú no pain ṣọ́ọ̀bù oṣù ilé tí mo tún wá gbójú lé tó tún wá kù mí mọ́ wọ́n ti kọ̀kan sí kóṣù àlọ́dà by court mi ìyẹ̀mẹ̀ owó kò sí owó tó táwọn ẹbí mi náà ní because my family come with a poor family èyí pé ẹbí mi náà kan náà ní owó kan náà púpọ̀ mọ́ àṣírí wọn pọ̀ pẹ̀lú pé àbí mi ní owó ìbí ẹbí mi more than ìbí mi like 12 million naira okay òun máa yọjú báyìí òun máa ṣe báyìí mi ní owó kan tí mo fẹ́ sọ I no have choice to have the money ìgbà gbogbo owó tó fi ṣe bẹ́ẹ̀ tó fi ṣe gbogbo kí ni mi ti sọ̀rọ̀ kan ó calculate pé ẹ̀kọ́ fún mi kọ̀ọ̀kan yìí báyìí lóhùn tó dẹ̀ sí owó kankan lọ́wọ́ mi ilé ni mo wà níjọ́ kan tó yẹ pé àtijẹ́ lera àti ìmú lera ẹni tó bá fún mi 5,000 lẹ́nìí ọmọ wà nílẹ̀ nínú náà nígbàgbọ́ ti lọ bùkátà dìbì gbogbo tí mo fi wà níbẹ̀ pátá ọmọ mi ò lọ sùn. ìyàwó ẹ̀ fi ẹlẹ̀. everybody's police cost is things nígbà tó ti kó gbogbo ẹ̀wò lé ṣọ́ọ̀bù tó tún jẹ́ pé òun gbogbo kan ìlú náà pé tó sí kankan mọ́ ọmọ náà ọmọ wa dé mo lọ́mọ mo padà dé mo gbà kí ló ṣẹlẹ̀ láti bẹ̀ ni mo wà ń lé. This is my blood cousin. It's my area brother. It's my tight friend. Oko abami gba kí ló ṣẹlẹ̀? I'm not be offering guys. I'm not be Ghanaians. I'm not be proud. Mi ṣe olè. Kàn lè òun kan nípa àwọn ọmọ mi lójú. Ọdún bá ní ló ń jẹ́ tèmi. Ó wá bá mi nípa kí ló ṣe yín kí ló ṣẹlẹ̀ what's happen kí ló mo kálà yìí fún pé bàbá yẹn ni nǹkan tó ṣẹlẹ̀ fún mi. Mi ò gàǹgbà yẹn. Bọ̀ kì í ṣe nǹkan tó ń gbọ́ nìyẹn. Wọ́n ní kí bàbá yẹn ní wọ́n ní bàbá yẹn ọgbẹ́ni kò rí bẹ́ẹ̀ o. Ṣùgbọ́n lẹ́nu pé mi náà ti lọ prison. Èmi náà ti kọ́ àwọn ẹ̀kọ́ kan láwọn ọ̀rẹ́ tó yẹ kí n kọ́ nínú prison tí mo wà. Sometimes people is calling his correction center kò jẹ́ correction center pẹ̀lú mi. It's a read of some place fún ẹlòmíì tó lọ ń fọgbọ́n síbẹ̀ ni for some link because tó yẹ kí mi ò lọ prison mi ò ní access to the school okay mo lè gẹ́ẹ̀tì bàbá yẹn láti sọ pé mo gẹ́ẹ̀tì bọ̀n mo sọ fún òun nìyẹn pé bàbá yẹn náà ló ń dowó mo wá ní kókè pàápàá ṣé mo gbọ́ àwọn ẹ̀kọ́ tó ń pè ní ifá àti ìgbàsẹ́lẹ̀ mo ní mo gbọ́ ní place kan sọ pé wọ́n mú wọn fún kidnapping mo ṣe kọ́tà fún ẹ̀ náà fi lówó ni àwọn ẹ̀kọ́ tó fi lówó ni méjìlá kí ló wá kùn àwọn náà lè pàṣẹ mo ṣe béèrè mo ṣe sọ fún ẹ pé báyìí ni àṣẹṣe tí a ṣe kidnap woman àti ìkọ́sùn àyẹn a bá túṣọ̀ ọ̀nà yẹn náà kò sí kan tó di fún ẹ̀fẹ́ náà dẹ̀ try kan yẹn tó ní báwo ni ìbọn kíyàn fẹ́ lọ mú ẹ̀rọ lóko gan ìyá aṣáájú kan tí èèyàn máa fi padà wọ́n ní òkè tó bá jẹ́ bẹ̀rẹ̀ báyìí ṣé wọ́n lè gẹ́ẹ̀tì ìbọn lóhùn mi mo ṣáà rìn títí mi ò gẹ́ẹ̀tì ìbọn ni wọn ọ̀bọ̀wọ́kùn wọ́n wà tó padà jáde ní prison náà ni wọ́n á pe bàbá ìyàwó bá ní àtúnṣe ṣe wáyé o òun ò ṣe lẹ́rù bẹ́ẹ̀ yẹn rí ìwọ̀n mú pàdé èèyàn kan ní police station òun 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 pàdé èèyàn kan ní police station èèyàn kan tó ń pàdé ní police station alájí lórúkọ ẹ̀ ṣàfihàn mo ṣe ní òkè kó fún nọ́mbà alájí mi
bí màá tàlàjì ṣe sọ̀rọ̀ ní pé mo ní ìdí tàlàjì ṣe kó bọ̀ méjì wá ní ọjà kó bọ̀ àwọn kékeré pàtó kó bọ̀ yẹn wá kò sí mọ́tò láti bẹ̀ ṣá mo sọ fún wọn pé ní mọ́tò ṣé lè gẹ́tì mọ́tò fún òun ní mọ́tò the boys because tá bá mú àwọn ìkàfẹ́ fi sí ìbò àwọn olùfẹ́ tó bẹ̀ wà lókè òun ní bàbá kan gágà lórúkọ òun ló wà lẹ́yìn pé gágà lórúkọ òun ti mọ̀ lọ́dọ̀ àwọn Ifá tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó ṣe pé nìyẹn ó take time some week time tó get ọwọ́ yìí later àjàmbá tó get yẹn pé àwọn méjì yẹn ìyẹn fi wá ọwọ́ yìí náà àṣẹ start ẹ̀ nígbà wo lè bẹ̀rẹ̀ dàbí May time nínú ọdún ìlà nínú ọdún yìí I started from May. alẹ́ ní fẹ́ẹ́ kọ́ ṣubú It is from one lady. ìbẹ̀rẹ̀ sí pé Ṣàgámù. Èmi ò gbé Ṣàgámù, Ìbàdàn tèmi ń gbé. Wọ́n lè ṣe wá lọ sí Ṣàgámù tó fi gbé ẹgbẹ́ ẹni ẹgbẹ́. Akàn road náà ni. Akàn road ni. Akàn road lẹ̀ ni because Akàn road ni. Ẹ̀yà mọ̀ ń gbọ́ yín. Akàn road lẹ̀ ni. Wọ́n ṣàpègbè the second day. Mo tẹ̀tẹ̀ gbé mọ́tò fún àwọn bàbá ẹ̀. Tàyẹ̀ lọ fi mọ́tò ti bẹ̀yẹn lọ fi gbé mọ́tò Highlander white báyìí lọ kidnap ó máa kan ní ó máa yẹn náà lo Highlander láti gbé ó máa yẹn. Ìdí tó ṣe di àwọn méjì tàbí sínú ìgbó ní nígbà kejì láti gbé mọ́tò fún àwọn bàbá ẹ̀. Mọ́tò kejì yẹn láfíà tí mo gba mọ́tò kejì yẹn mo fi ṣiṣẹ́ ẹyọ kan as a one woman tó wà ní Ìjẹ̀bú-Fẹ̀ tó ń ta jíǹsì mo lọ fún mọ́tò yẹn látàkì mo ta mọ́tò yẹn mo dispense mọ́tò yẹn fún one Hausa man ní Ìbàdàn mo ta mọ́tò yẹn fún Hausa yẹn. Ẹ lọ ta mọ́tò yẹn fún Hausa. Hausa yẹn ta mọ́tò yẹn ó ra mọ́tò yẹn 2 million owó là. What do you know? That's the terrible work with that. Iṣẹ́ kẹta nìyẹn. Iṣẹ́ kẹrin bọ̀bọ̀ kan báyìí àyẹ̀tò máa tún gbé bọ̀bọ̀ kan báyìí small boy kan báyìí láti small boy kan báyìí náà. Ìyẹn náà ló mọ́tò lágbé yẹn náà. Mọ́tò yẹn wà lọ́dọ̀ àwọn ọlọ́pàá. Lágbé yẹn náà àbẹ̀ mọ́tò yẹn wà bí. After yẹn la gbé ó máa kàn ìyàwó ọba yẹn ìyàwó ọba Ẹ̀pẹ́ ti lọ sí ẹ̀pẹ́ Ẹ̀pẹ́ ti Jẹ̀bú àbí. Ìjẹ̀bú náà ẹ̀pẹ́ Ìjẹ̀bú náà. wọ́n lórí tún ní àjọba ìbálẹ̀ Abúlé olórí tún ní olórí tún ní. Tàbí gbé woman yẹn náà. Normally I never know the woman very well. Tàbí gbé woman yẹn náà. ọ̀pẹ ẹ̀mọ́ Mi ò mọ̀ tàbí gbé woman yẹn náà. Àtà kidnap woman yẹn tán. After woman yẹn, àwọn la kidnap woman tó ń pè ní tó wà ní backup. Woman yẹn náà. Because normally, mo tí èèyàn bá fi òwú kó kò fi pẹ́ lọ́wọ́ ẹni. Àti bá fi ìdágùn kó jọ òun ló máa pẹ́ lọ́wọ́ ẹni. Mo tó bá fi àtẹ́lẹ̀ ọwọ́ ẹ̀ ṣe òun ló máa pẹ́ lọ́wọ́ ẹ̀. Always that work. You no dey fit gain anything. Wọ́n máa ń pè ní owó àwò. Owó àwò ò kí ń pẹ́ bí afẹ́fẹ́ ló máa ń jó. Tó bá fi kó lé, bá fi rádé gan-an, atówóṣù kan sóṣù méjì wá ta. Ẹni àwọn lọ́ọ̀yà ń gbé ọgbọ̀n ọkàn lọ́wọ́ yìí. Bẹ́ẹ̀ Iṣẹ́ yìí gbogbo àwọn tẹ́ ti jí gbé gẹ́gẹ́ bí nọ́mbà 1 bẹ́ẹ̀. lẹ́yìn kan fún báyìí tí gbogbo ìdìbò iṣẹ́ ẹ̀ ṣe. Ẹ mọ̀ pé iṣẹ́ yìí máa tù wọ̀. Níbi tí èsì àwọn àǹsẹ̀yìn orí lẹ́ẹ̀kan náà. Kí ẹ bá gba ilé ìbí. Tó jẹ́ ṣe wà ẹ̀kẹ́ mẹ́rin ọ̀gbọ́n ní tèmi máa ń rí. That's why mo sọ last time nínú owó yìí.
àánú ló pọ̀ jù lẹ́yìn máa fi tèmi ṣe ó gbé kínní bíi amọ̀nà àbí kankan abẹ́rẹ́. ta ló ṣe yẹn fún ẹ náà ló ṣe. Nobody do it for me. Kò sẹ́ni tó ṣe kìíní yẹn fún mi. It's my father habit. Nígbà tí kan yẹn ṣẹlẹ̀ sí mi tán, wọ́n á wò pé kí ló ṣẹlẹ̀, kí ló wá fún un. Mo ṣe lọ lé ní àwọn kìíní yẹn ni. Mo ṣe lọ mú kìíní yẹn ni. Mo dẹ̀ mọ̀ pé tí mo ṣe lọ mú kìíní yẹn, mo mọ tó ṣe máa ń bọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀. Tèmi náà ṣe ń bọ́ kìíní yẹn, that's why I dey use the things. Ẹ̀dìyẹ àbí ẹ̀jẹ̀ yẹlé. Tẹ́ bá jẹ́ fẹ́ gbé wọn náà, kẹ́ lè gbé wọn náà. báwo ló ṣe ń lò Tó ṣe ń lo báwo kìíní ṣe yẹn. ń àgbègbè yẹn. ṣe fún ẹ. àti pé ní olùkọ́ àwọn ènìyàn náà fẹ́ báyìí kó tí mo ti sọ ńgbà kan náà rí pé tí wọ́n ti padà rí ṣe orúkọ Ẹni báyìí. tó ní mo sọ ọkàn bẹ́ẹ̀ yẹn ó parọ́ ni. Ẹni tó ní mo sọ bẹ́ẹ̀ parọ́ ni. Tí mo lè fi ẹ̀mí mi fílẹ̀ fún òun mọ́ mi lójú ẹ̀. Gbogbo ayé tí mo báyìí. Gbogbo ayé tí mo báyìí. Àwọn tí mo ti dójú tì ti pọ̀ jù lórí ọ̀rọ̀ yìí. Mo fi ìgbádùn tara tèmi affect many of people. Mo fi ìgbádùn ara mi tí mo máa fẹ́ dá jẹ. Mo fi affect many of people lórí ìpín. Ibi tá à ń lọ ò jìnnà, ibi táyà ló pọ̀. Kò sí ohun tí mo ń bí lọ́dọ̀ Ọlọ́run àtọwọ́ ìjọba ju àánú lọ. Because if the people look me very well, a mọ̀ pé kì í ṣe kan tó ti inú ọkàn mi wá ní mo ṣe. Kì í ṣe kan tó ti inú ọkàn mi wá. Gbogbo tó ṣẹlẹ̀ ń sin nǹkan ìbanilórúkọ jẹ́ ni. Alákọ̀ọ́kọ́ nǹkan tó ṣẹlẹ̀ yí agbègbè tí mo ń gbé tí mo ń ṣiṣẹ́ gan kò sí ẹni tó fẹ́ gbéṣẹ́ fún mi mọ́. Àdúgbò ò ṣe gbé mọ́. Ní àdúgbò tí kan yẹn ti ṣẹlẹ̀ sí mi tó tún jẹ́ àdúgbò àwọn òbí mi, ó ti bà wọ́n lórúkọ jẹ́ gan. Lẹ́yìn nǹkan tó tún ṣẹlẹ̀ gan tó náà bá tún foríjì mi lẹ́yìn tó máa tọrọ àforíjì lọ́dọ̀ wọn náà. Because àwọn ẹni lẹ́ni tó jẹ́ pé wọn ò ní bad record láti ìgbà tó ti bí wọn, ó fi tèmi scratch wọn. Ó sì kan tí mo ń tọrọ lọ́wọ́ ìjọba pé kọ́lọ́run àtijọba ó foríjì mi. ọmọ Nàìjíríà a màmá fi ààyè sílẹ̀ láti jẹ́ kí ẹni bá létí kó gbọ́, ẹni bá gbé ìwà kan tó jẹ́ ìwà tí ò dáa tó lè padà wá dójú ti mọ̀lẹ́bí, tó lè padà wá dójú ti àwọn fúnra wọn, tó lè padà wá kó gbogbo mọ̀lẹ́bí wọn sí ìlà ìlọ tẹ̀lé kọ́gbọ́n. Ògbóǹtarìgì ajínigbé gbowó lélẹ́yìí o tó ń pé kò sí kankan ń bẹ̀. Ó pé ẹni bá sì gbé iṣẹ́ àbí ìwà burúkú báyìí lọ kó lọ jáwọ́. Mo ń sọ lẹ́ẹ̀kan wípé nílùú Abẹ́òkúta tá a wà yìí, wọ́n sì ń dá àwọn èèyàn lọ́nà. Àwọn ní tẹ̀sí kan sì wà tí wọ́n ń gbé àwọn èèyàn, tí wọ́n ń kó wọn papá mọ́ra, tí wọ́n ń gba dúkìá lọ́wọ́ wọn láàrin ìgboro Abẹ́òkúta. Alàgbà tí ó sọ̀rọ̀ tán yìí ọmọ ìpínlẹ̀ Ògùn ni o. Gbogbo operation wọn Ṣàgámù, Ìjẹ̀bú-Òde, Ọ̀ṣọ́ṣà, ọmọ bíbí ìlú Àgọ́ Ìwòye ni. Kábíyèsí Elédùà. 08034379453 08034379453. Hello, ta ló wà ń bẹ̀? Ẹ káalẹ́ o. Ẹ káalẹ́ o. Ṣé ẹ rí wa gbọ́ dáadáa? Bẹ́ẹ̀ ni bàbá ọlọ́kùn máa ṣẹ́ wa. Ṣé ní tó máa fẹ́ dáhùn ìjọba ní pé bó tẹ̀wọ́ tó wá sí mú báyìí wọ́n á máa kàn kún ṣẹ́ṣẹ́ kan rárá. Torí ẹ̀ làwọn aráàlú náà ti gbọ́dọ̀ wù wá sí ọkùn jọ jù. Lẹ́gbẹ̀ẹ́ mi ṣá. Torí nǹkan tó tẹ́ tí wọ́n máa tọ̀ lẹ́yìn gbọ́wọ́ ni ẹ̀hún. Wọ́n ti tẹ̀lé ọlẹ́gbẹ̀ẹ́ ni wọ́n ní máa pọ̀ lẹ́yìn. Tó gbé àwọn ìjọba tí náà ní suspect lóye kó máa pọ̀ lẹ́yìn dáadáa. Wọ́n tó bá ti wá ṣe tán, wọ́n máa náà ra wọn kọ́kọ́ sí àdúrà wọn. Tó bá ti ṣàlùrú ẹ̀ ẹ ṣé. Hello, ta ló wà ń bẹ̀? Ẹ káalẹ́. Ẹ káalẹ́, orúkọ yín. Orúkọ mi ni Yẹ̀kín. Ọ̀kín. Ọ̀kín láti Àìtòrò yìí wá. Elébùrò. Jẹ́ ìsáré sọ̀rọ̀ mẹ́ta pápá àsìkò ti lọ. Mo ń gbọ́ pé ẹ ní ẹṣẹ́ ọjọ́ òbí pé ṣùgbọ́n básìkò ṣe rí ẹ̀ pálọ́ fáwọn èèyàn. Wọ́n wá fi gbogbo ẹnu ṣàdúrà fún ẹ.
wọ́n ní ọdọọdún làárọ̀ rógbó ọdọọdún làárọ̀ àwùsà àṣẹ ọdọọdún làárọ̀ ọmọbì lórí àtẹ bẹ́ẹ̀ni ọdún òní dun káwùsọ má wájà epo ìyàwó wà ní ọ̀fun wa ta àṣeyí ṣẹ̀mí tọmọtọmọ o àṣẹ o ìyẹn tiẹ̀ nìyẹn tí gbogbo ọmọ nàìjíríà ní méje lẹ́yìn wọ́n ní ẹ̀dá tó bá ṣọ́ rẹ̀ odò kì í gbẹ́rù wọn lọ nítorí kò ní létí omi lọ́ọ́ ṣeré agbami ayé ò ní gbé wa lọ́mọ náà o. àmì o àṣẹ. dàyẹ́ bẹ́ẹ̀ wọ́n ní tí obìnrin kan tó bá ní wòwò ìgbà obìnrin ní májọ lọ́ọ́ pàdé ẹ̀ ẹrú tọmọ àdáwọ́jọ ṣe é lórí o. àṣẹ o àṣẹ o àyè ò ṣe ṣé ẹni gbogbo ọ̀rọ̀ tẹ́ ń sọ̀bọ̀ látàárọ̀ wọ́n ní ẹ̀dá tó bá kájú jọ lọ́mọ ọba lọ èrò ẹ̀yìn ni wọ́n jẹ́ àti èmi àti àtàwọn tó ń gbèsò yà àdìjẹ́rò ẹ̀ láéláé o. àmì àṣẹ nítorí nísìnyí gbogbo wọn tí tó ń sọ apọ́lọ́jì tó ń wí yẹn ó kàròyìn lásán lásán ni o ó ní ìgbà tèèyàn jẹ́ jù ó ti pọ̀ jù pàápàá ó dá ohun tó ṣe yẹn ó lé ju ẹni tó tún pa yẹn gangan lọ. bí n ṣe mọ tí mo lè sọ sí yókù pèsè ọwọ́ ìjọba iṣẹ́ pé ètò. ẹ máa kí kókò láyé tó rò pé wọn kókò tí ì fún mi ní nǹkan ọjọ́ òbí o. àmukòkò kì í gbàgbé ìṣáná o. ẹ ṣe hello ẹlòmíì ẹ mà kálẹ̀. ẹ kálẹ̀. ẹ kálẹ̀ sàrúkọ yín. ẹ kú ètò náà. lágbára Ọlọ́run. orúkọ yín bọ̀dẹ̀ ti pè wá. orúkọ tèmi ni Ismail Abdulsalam láti fi ní fèmí fábí. lágbára Ọlọ́run ń sọ̀rọ̀ sọ. àmì ò àṣẹ. gbogbo ẹni tó dẹ̀ máa kó bá yín iṣẹ́ yín lágbára Ọlọ́run á bá yín gbèjì. àṣẹ o. ṣe rí ó máa ń jọ mí lójú torí ìjì náà ń lọ báyìí tí wọ́n bá wà àbúrú jáde báyìí tán wọ́n á tún wá máa sọ wípé kí ìjọba tó bá ní ṣíjú àánú wo àwọn. ìjọba kò ṣíjú àánú wò ṣé ó mọ gbogbo ohun tó ti bàjẹ́ ṣá. kẹ́rí a kò máa rọ ìjọba wa ní àtàwọn adájọ́ káwọn adájọ́ wa kó bẹ̀rù Ọlọ́run kó bẹ̀rù Ọlọ́run o ó má jẹ́ kí àwọn èèyàn burúkú ìkópa gbogbo àwọn ọmọ Nàìjíríà tán o. torí pé wọ́n ní sọ́spẹ̀tì àṣìǹgbà tá a máa ṣe sọ̀rọ̀ wọn yìí wọ́n ti ń jẹ́ kó pẹ́ jù o. tí ó bá jẹ́ wípé lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n ń ṣèdájọ́ àwọn ará bíbá ìwọ̀n ní pọ̀ mọ́ o. torí ẹgbọ́n ọ̀gbẹ́yìn sọ o ó ní tó bá ṣíjú àdúgbò òun àwọn orúkọ àwọn kan tóun ti bàjẹ́. òun ṣẹ́rí gbogbo bó ṣe ń sọ̀rọ̀ níṣẹ́ ló rí mi lára bẹ́ẹ̀ ní pé kí n ní nǹkan kan tó lè gbèrú débi tó wà. ẹjọ́ torí tó lọ́wọ́ kó máa rọ àwọn ìjọba wa kó tó dúró lọ kó ṣàánú wa lórí àwọn pípù yìí wọ́n máa bá wa gbé ìdájọ́ òdodo kalẹ̀ lórí wọn ní kíákíá ní kò sí sọ́spẹ̀tì kankan mọ́ o àti àwọn àgbà òjò ní tiwa o. àmín ọ̀rọ̀ rẹ sọ o 08034379453 ṣebí orú ẹni tá a pé ó dá àwọn èèyàn lọ́nà ní Abiola Way tí wọ́n gba fóònù tó gba gbó rẹ̀ bí ọlọ́pàá bá múrú wọn wọ́n bá dédé ẹjọ́ wọn á pé minor kìnìún kan wọ́n lẹ́yìn ọ̀sọ́kà ṣó yẹ kó rí bẹ́ẹ̀. mo dá òtì tí ẹ̀ka ìdájọ́ wa ń lò àwọn lóye àwa ẹ̀ṣẹ̀ mi lọ́ọ̀dọ̀ ṣùgbọ́n àwọn náà ń gbọ́ wa kí wọ́n dákò kí wọ́n dábọ̀ kí wọ́n wo damages tí àwọn kìnìún burúkú yìí tí wọ́n ń cause fún àwọn innocent citizen kí wọ́n ṣàánú. àwọn lọ́ọ̀yà àbí kinní kan tí wọ́n máa ń dúró tì wọ́n tí wọ́n máa ń fáìlì ẹ bá fi wọ́n lẹ̀ oníbàárà mi ò jẹ̀bi kinní kan tọ́ ẹni bá wò pé kóun ṣe kóun tọ̀ rí yóò rí rí tó bá sì wò pé àtijẹ lọ́mọ ọdún ìjẹ́ ọmọ èèyàn ò kàn ìwọ́nu ọlọ́ọ̀nù ẹ̀ka alẹ́ o. ẹgbẹ́ máa kálẹ̀ o Ọlọ́run á máa fún yín ṣe o. àmì ò àṣẹ Èdùmàrè. arákùnrin ojú àánú láti Abẹ́òkúta ìpínlẹ̀ Ògùn. bẹ́ẹ̀ ní ìfẹ́ tó ń wá lálẹ́ lágbára Ọlọ́run á máa ṣọ́ gbogbo wa o. àmì ò. lórí ọ̀rọ̀ wọn ajínigbé gbowó ẹgbẹ́ gbogbo nǹkan tí òun kàn fẹnu ara ẹ̀ sọ. ó wá ní gbogbo nǹkan yìí kò wá láti inú òun ẹni bá gbọ́n nǹkan tó ń sọ ẹni tó bá gbọ́n kà tó bá ṣe náà ṣé kò ń pé kó ṣe. àtò. àwọn àgbàlagbà ti sọ̀rọ̀ ṣe rí ọwọ́ nǹkan yìí ẹ̀ka ètò ìdájọ́ wa lápò ọ̀rọ̀ irú àwọn èèyàn báyìí kì í ṣe òun èèyàn fẹ́ kọ́ máa bá wa gbárí ìlú wọ́n mú kinní kan lẹ́ẹ̀kan ó lóun ò ní ṣe bẹ́ẹ̀ mọ́ tó bá bọ́ ta náà kí sì ni ṣé wà tó wù ṣé kò tún sì ni máa wù lọ lágbára Ọlọ́run àti èmi àti ẹ̀yin àti gbogbo àwọn tó ń gbé tó ìtọ́mọwọ́ nígbà lórúkọ àmì ò ẹ ṣé. ẹ̀yà dúpẹ́ pàtàkì lọ́wọ́ àwọn ọlọ́pàá wa látòrí kọmíṣánná ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn àbẹ̀wò CP Abíọ́dún Alámọ̀tún Mustapha ká sì dúpẹ́ lọ́wọ́ àwọn ẹ̀ka
anti-kidnapping ní ìpínlẹ̀ Ògùn látòrí OC CSP Adáramọ́lá Òjó Felix àti 2IC wọn SP Ṣítù Bámidélé. Iṣẹ́ tí wọ́n gbé lọ tí wọ́n ṣe àṣeyọrí ńlá lélẹ́yìí o, torí pé ìlú Ìjẹ̀bú-Ògbó làwọn kan ya bò wọ́n tí wọ́n ń ṣe bó ṣe wù wọ́n ọwọ́ bà wọ́n nù. A sì ń pé àwọn arábí àwọn wọ́n sì kù. Àdúpẹ́ wípé àṣeyọrí ńlá náà ni wọ́n tó ń ṣe síwájú sí. Nídààmú o, kóníkálukú ṣọ́ra rẹ̀, ọdún tí ń wà lóde. Bàbá Alhaji Sẹ̀míù Adékúnlé ẹlẹ́mẹ̀rẹ̀ ń sọ̀rọ̀ ti fún náà bò. Ẹ̀ṣẹ́ o gbogbo ẹ̀bùn ọjọ́ bí gbogbo rẹ̀. Alhaji Sẹ̀míù Adékúnlé, thank you. Ó ṣe díẹ̀ lọ́rọ̀ mi, thank you. Díẹ̀ tẹ̀ kọ́, Alhaji Sẹ̀míù Adékúnlé, ó ṣe púpọ̀ lọ́rọ̀ mi, thank you. Àwọn Jimoh Lateef lọ́dọ̀ ẹ̀ràn Jimlat, mo dúpẹ́ lọ́wọ́ yín. K-Money níjẹ̀gbogbo, ẹ̀yin ará Ìjẹ̀gbogbo ẹ bá ń kí K-Money, ẹ bá ń dúpẹ́ lọ́wọ́ K-Money. K-Money ṣe owó tó tówó sí àkáǹtì mi pé kí n fi ọdọ̀ bí tọ̀. Àmọ́ ríra wa bá ànídàmú. Ẹ fẹ́ pè mí lẹ́yìn ètò ìpolówó ọjà, ìkéde onígbọ̀wọ́ àbí kankan lẹ́bà ń sọ lẹ́yìn ètò 080603561 08030603561. Ó dàárọ̀ o, òun ayọ̀ lásán.